Aláròyé máa wí o. Ọwọ́ tẹ àwọn obìnrin tó ń ṣagbódegbà fáwọn ajínigbé londo. Kò dín láwọn obìnrin bíi 60 tí wọ́n ti wà láhàámọ́ àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo báyìí lẹ́yìn tí wọ́n ṣàwárí wọn nínú aginjù tí wọ́n sá pamọ́ sí. Àwọn obìnrin ọ̀hún tí gbogbo wọn wá láti agbègbè Òkè Ọya ni wọ́n wà lára àwọn afurasí ọ̀daràn tí wọ́n ṣe àfihàn wọn ní olú iléeṣẹ́ ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn tó wà ní Alágbàká nílùú Àkúrẹ́ lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 14 oṣù kẹfà ọdún 2026 yìí. Alákòóso ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo Olóyè Adétúnjì Adélẹ́yẹ ṣàlàyé pé ìwádìí tí àwọn ṣe fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn lókù táwọn ọ̀daràn fi ń bojú láti ṣiṣẹ́ ibi wọn. Adélẹ́yẹ ní ọjọ́ orí àwọn obìnrin tí wọ́n ń lò yìí kò pin síbì kan rárá àti pé àwọn tó fẹ́ lò wọ́n ni wọ́n ń ṣètò ọkọ̀ tó gbé wọn wá láti ilẹ̀ Haúsá wọnú igbó níbi tọ́wọ́ ti tẹ̀ wọ́n. Ó níṣe làwọn èèyàn ọ̀hún múra wá nígbà tí wọ́n ń bọ̀ pẹ̀lú àwọn ẹrù bíi odó ìgúnyán, ìkòkò ọbẹ̀, bẹ́ẹ̀dì àtàwọn nǹkan ìdáná lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n dì wá. Ó ní nígbà táwọn fọ̀rọ̀ wá àwọn obìnrin àjòjì yìí lẹ́nu wò, àlàyé tí wọ́n ṣe ni wípé ogun ńlá táwọn ẹ̀ṣọ́ aláàbò ń gbé ti àwọn afẹ̀míṣòfò ló lé àwọn kúrò lágbègbè Òkè Ọya níbi tí àwọn ti sá kúrò. Àwọn èèyàn ọ̀hún nínú ìjẹ́wọ́ wọn ní àwọn ẹgbẹ́ kan tí wọ́n jẹ́ ọmọ agbègbè Òkè Ọya ni wọ́n ránṣẹ́ pé àwọn láti máa bọ̀ sápá gúúsù Nàìjíríà kí àwọn lè wá máa da omi àlàáfíà ẹkùn ọ̀hún tó ti ń tòrò tẹ́lẹ̀ rú. Àkọ́gun Adélẹ́yẹ ní ọ̀kan nínú àwọn afurasí tọ́wọ́ tẹ̀ jẹ́wọ́ lásìkò tí àwọn fọ̀rọ̀ wá lẹ́nu wò wípé àwọn obìnrin 2 péré lòun bá sọ̀rọ̀ láti wá bá òun ṣiṣẹ́ tí àwọn 2 ọ̀hún sì kún àwọn 51 míì mọ́ra nígbà tí wọ́n ń bọ̀. Ọ̀gá ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn ọ̀hún ni òun ti ránṣẹ́ pé àwọn tó jẹ́ aṣáájú àwọn àjòjì náà láti fi ohun tí àwọn rí yìí tó wọn létí tí ìgbésẹ̀ sì ti bẹ̀rẹ̀ lórí bí wọn yóò ṣe dá wọn padà síbi tí wọ́n ti wá. Lára àwọn afurasí tí wọ́n tún fojú wọn léde ní àwọn àjòjì 16 míì tí wọ́n mú lásìkò tí wọ́n fẹ́ lọ sá pamọ́ sínú igbó tó wà lágbègbè ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ́ àti ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀. Bákan náà lọ́wọ́ tẹ àwọn afurasí kan tí wọ́n digunjalè tí wọ́n sì tún jí ní gbé lágbègbè Ìkàrẹ́ Àkókò, Kájọlà, Mòré, Ọjà Mọ̀kàn àti ibòmíì. Àwọn míì tó tún ṣàfihàn wọn làwọn afurasí adigunjalè kan tí wọ́n máa ń lọ ká àwọn èèyàn mọ́lé wọn lálẹ́. Ó ní tí wọ́n bá ti lè ṣílẹ̀kùn fún wọn tí wọ́n ráyè wọlé tán, ìbọn ló kù tí wọn yóò fàyọ sí olúwa rẹ̀ lẹ́yìn tí wọ́n bá ti ilẹ̀kùn láti ẹ̀yìn tán. Àwọn afurasí ọ̀daràn yìí yóò kọ́kọ́ jẹun tí ara wọn lọ́rùn ná, tí ilẹ̀ bá sì ti ń mọ́ ni wọn yóò gba gbogbo owó, fóònù àtàwọn ohun ìní míì tó jẹ́ tàwọn tí wọ́n lọ bá. Wọn yóò wá tilẹ̀kùn mọ́ wọn sínú ilé ọ̀hún kí wọ́n tún lè kó gbogbo mọ́tò tí wọ́n bá páàkì síbẹ̀ lọ. Paríparí àwọn tí wọ́n mú ní tàwọn 2 kan tí wọ́n máa ń díbọ́n bíi wèrè kí wọ́n lè ráyè máa ṣe àmì fáwọn ajínigbé. Kódà níbi táwọn afurasí ọ̀daràn náà mú ìwà burúkú tí wọ́n wù ní ọ̀kúnkúndùn dé, ṣe ni wọ́n tún lọ gba ayédèrú ìwé ẹ̀rí láti ilé ìwòsàn kan èyí tó fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n láàrùn ọpọlọ. Ní ìparí ọ̀rọ̀ rẹ̀, ọ̀gá ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn ọ̀hún ní kò dín láwọn afurasí ọ̀daràn 197 tọ́wọ́ àwọn ti tẹ̀ láàrin ọ̀sẹ̀ 2 péré. Ó ní àṣeyọrí yìí ṣeé ṣe nítorí àjọṣepọ̀ tó wà láàrin àmọ̀tẹ́kùn àtàwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù nípínlẹ̀ Ondo. Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.